mo ṣe ẹ̀làìbọrú ẹ̀làìbọyè ẹ̀làìbọ ṣíṣe ò fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo kí gbogbo wa lápapọ̀, pàápàá jùlọ gbogbo àwa tí a jẹ́ ojúlówó ọmọ kóòtù òjìrè. Ẹ̀yin tí ẹ di Tani Ọlọ́run mú ni mo bá lọ́rọ̀. Mo rí fọ́nrán oríṣiríṣi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn stooge yìí ti ṣe síta. Wọ́n ní ara ìjà òun ni eyín wà. Nǹkan tẹ́ ń gbìyànjú láti ṣe ni emotional blackmail, and ẹ dẹ̀ ti ń ṣe repeatedly láti ìgbà tí ẹ ti mú ìyá ọlọ́ṣun, tẹ́ fi mú olúwo tẹ̀dé àti man tẹ́ mú pẹ̀lú ìyá ọlọ́ṣun, tó di pé pẹ̀lú Tani Ọlọ́run fúnra rẹ̀ náà tí ẹ tún mú. Lẹ́tí máa ń sọ wípé tó yẹ kán máa bẹ̀bẹ̀, tó yẹ kán máa bẹ̀bẹ̀, tó yẹ kán máa bẹ̀bẹ̀. Èmi ò lérò nílé ayé yìí wípé ẹni tí ó feel wípé wọ́n ṣe òun gangan ló máa ń tọrọ fún ẹ̀bẹ̀. Wípé ò dẹ̀bẹ̀ mí, ẹ wá ń ṣe bí ọmọdé gbà táwa kékeré. Ká máa sọ pé káníwà sọ pé má bínú. Ẹ wá ń solicit fún ẹ̀bẹ̀ ní ọwọ́ títí wa. Ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ ọmọdé ni. Pé ká máa bẹ̀yín fún kíni òjìrè. Torí ẹni tí wọ́n bá ṣẹ̀ gangan tó mọ̀ wípé wọ́n ṣe òun, kì í ṣe òun ló ń la ẹnu sọ wípé kán wá bẹ̀ òun. Ó máa ń dájú délẹ̀ ni. Ṣùgbọ́n mo rí wípé eléyìí ti kọjá wípé ẹ fẹ́ kí wọ́n bẹ̀bẹ̀ nìkan. Ẹ ń wá ẹni tó máa rá bàbà fún yín, tó máa rá ńlẹ̀ tẹ́ máa fẹsẹ̀ tẹ̀ lórí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe tẹ orí ìyàwó olúwo tẹ̀dé mọ́lẹ̀. Tẹ́ ṣe mú àwọn ọmọ ìyá ọlọ́ṣun, tẹ́ mú wọn sábẹ́, tẹ́ sún wọn pa pẹ̀lú ìyá wọn. Tẹ́ fi wọ́n threaten ìyá wọn. Tí ìyá yẹn fi succumb fún yín. Àwọn ọmọ ẹ̀ ní the highest weapon tẹ́ lò against them. Ẹ ń try láti apply the same thing fún Tani Ọlọ́run. Mo ti sọ rí tẹ́lẹ̀ wípé Tani Ọlọ́run yàtọ̀ sí àwa. Àwa kì í ṣe Tani Ọlọ́run. Tani Ọlọ́run kì í ṣe tiwa, kì í ṣàwa. Bí èmi ṣe dìde ní ọ̀sán kan òru kan pé mo fẹ́ máa ṣe nǹkan yìí, ní orí kọ̀ọ̀kan tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, tó dẹ̀ ń sọ̀rọ̀ against gbogbo àwọn ẹ̀sìn àjòjì àti ibi tí ẹ bá wa dé, ní orí kọ̀ọ̀kan ṣe dìde. Tẹ́ bá wò dáadáa, ọ̀tọ̀ọ̀tọ̀ ní àgbà dìde. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tí à ń gbé tá a fi dìde. Kì í ṣe ọjọ́ kan náà ni gbogbo wa bọ́ sórí social media tí à ń sọ̀rọ̀. And it was our personal decision. Nobody pushed us to it. Bó ṣe jẹ́ personal decision títí Tani Ọlọ́run láti sọ. So tí ẹ bá wá mú Tani Ọlọ́run bẹ́ẹ̀ ṣe mú yẹn, nígbà tẹ́ ẹ ti mú yẹn tó ti wà lọ́wọ́ yín, tẹ́ ẹ dẹ̀ ti pressurize ẹ̀, tẹ́ ti nà án, tẹ́ ti ní káwọn ẹlẹ́wọ̀n kí wọ́n nà án, tẹ́ ti lọ fi síbi tí àwọn hardened criminal wà, tẹ́ ní kí wọ́n nà án lánàá bàjẹ́. Lára àwọn tactics yín nìyẹn. Lẹ́yìn tí wọ́n nà tán, tí gbogbo yín ti try láti cajole pé kó gba Islam. Irú àwọn Islam tẹ́ máa ń fẹ́ káwọn èèyàn gbà nìyẹn. Bó ṣe introduce Islam sí gbogbo ìlú tí wọ́n introduce ẹ̀ sí náà nìyẹn. Kò bá ọwọ́ ẹ̀rọ wá rárá. Ọwọ́ kólekóle ni. Ọwọ́ bí nǹkan bá lè bàjẹ́, ọwọ́ kí wọ́n pa odindi ìlú run ni Islam bá wáyé. Òun náà dẹ̀ ni Muhammad yín ti fi lélẹ̀. Ogun ni. Ogun ló jà títí tó fi kú láyé. Kò ní ìsinmi láti àárọ̀ ọjọ́ dalẹ́, látijọ́ tó ti tara bọ ọ̀rọ̀ oní Islam dé. Orí ẹ̀ náà ló kú sí. Kó tó di pé wọ́n fi poison
yanjú ẹ̀ nígbà tí wàhálà ẹ̀ tí dààmú ẹ̀ fẹ́ pọ̀ fúnlé ayé wọ́n yanjú ẹ̀ ni àmọ́ kó tó di pé wọ́n yanjú ẹ̀ ó ti bí ọmọ tó pọ̀ àwọn ìdààmú àdúgbò ìdààmú rèèsì bíi tiyín yìí òun ló wá ń da gbogbo ayé láàmú yìí ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ léni. Ní ìgbà tí Tani Ọlọ́run ti ṣe ọkùnrin tó sọ wípé òun ò ní ever back down fífa Tani Ọlọ́run padà sínú Islam tẹ́ fẹ́ fà padà tẹ́ fẹ́ fọ́ọ̀sì ẹ̀ padà sínú Islam kì í ṣe torí tẹkún tẹ̀jẹ̀ tíkún tẹ̀jẹ̀ òun lọmọ tuntun bá wálé ayé tẹkún tẹ̀jẹ̀ ti dààmú ti wàhálà ti ṣòro òun nìyá Ọlọ́ṣun fi gba Islam gbogbo wa la fojú rí bó tilẹ̀ hùn kó jẹ́ wípé ẹ gbìyànjú àti fi gbogbo oríṣiríṣi ọgbọ́n àyíníke àwọn ọgbọ́n ìjàpá láti pé kó má rí bẹ́ẹ̀ lójú gbogbo aráyé torí ẹ̀ lẹ ṣe kí ni lẹ ṣe ń promise ìyá Ọlọ́ṣun lélẹ̀ tẹ́ ń ra ilé tẹ́ ń ṣe gbá tẹ́ ń ṣàwò tẹ́ ń ṣe kókó bàbá àṣàsùn fún tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ẹ̀yin mọ bẹ́ ṣe máa ń ṣe ẹ ti gbàgbé nígbà táyé ajágbe mọ́kèfèrí ni ó yẹ kí ẹ mú ìyá Ọlọ́ṣun kẹ́ gbé kámẹ́rà ẹ̀ débi tó gbogbo àwọn òrìṣà ilé ẹ̀ wà kẹ́ wá gbé gbogbo òrìṣà ilé ẹ̀ bọ́ síta kẹ́ wá dáná sun lójú gbogbo ayé ìgbà yẹn la máa mọ̀ pé ìyá Ọlọ́ṣun gba Islam tí ò sì padà sínú ìṣẹ̀ṣe mọ́ ẹ lè ṣe yẹn àbí òrìṣà ilé ẹ̀ kò lè bá yín trade pẹ̀lú ẹ̀ lè mú lọ síbẹ̀ kẹ́ fi ojú kẹ́ dójú ti gbogbo aráyé wípé yes ìyá Ọlọ́ṣun truly gba Islam kẹ́ gbé gbogbo òrìṣà ẹ̀ kẹ́ gbé bọ́ síta lẹ́yìn tẹ́ bá wo fídíò yìí tán kẹ́ try kẹ́ lọ mú àwọn ìkòkò kan àbí méjì papọ̀ kẹ́ sọ pé Ọ̀ṣun ìyá nìyẹn ft4 ìyá Ọlọ́ṣun ò lè tanra ẹ̀ ṣó ti yé yín tẹ́yìn bá ń tàn wá àwa ò tanra wa àwa mọ bó ṣe ń lọ ibẹ̀ yẹn náà kọ́ tí mo ti ń lọ ṣé wá rí ọ̀rọ̀ Tani Ọlọ́run tẹ́ wá mú dání tẹ́ ń rò wípé ẹ máa fi yẹn hold wa to ransom ìyẹn ẹ wá rí wípé ìyẹn ò work kàkà kó rọ̀ lára wa ó tún lè sí dáadáa ni ìyẹn ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún yín tọkàntọkàn taratara tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú tẹ́ ń rán síta tí gbogbo wọn á ń sọ rádaràda lẹ́nu tí wọ́n ṣe emotional blackmail pé àwa láti Tani Ọlọ́run lọ síbi tó wà yẹn. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ti mọ̀ wípé lótìtọ́ àti lódodo òróró ti wálẹ̀ ń yọ lára Tani Ọlọ́run tẹ́ bá ti dé court ó yẹ kẹ́ ẹ sùn ẹ̀ kán ní kílẹ̀ ń sùn Tani Ọlọ́run fún ẹ ṣí another new fresh case pẹ̀lú Tani Ọlọ́run kẹ́ jẹ́ kó pọ̀ gidi gan kò ń ṣe case èèyàn kan nìkan lẹ máa ṣí pẹ̀lú ẹ̀ tó bá ní pé case file ta lẹ gbé wá ní ti Tani Ọlọ́run lórí ọ̀rọ̀ tí ò ṣàtọ́lá sọ láti gbà tán ti Tani Ọlọ́run mọ́lẹ̀ òun lè ń convict ẹ̀ fún ẹ tún gbé another case file mi ẹ tún ṣí tó bá sọ pé lórí ọ̀rọ̀ wo ẹ sọ pé òmìnira ọmọ Odùduwà Àṣẹ́kẹ́ Òkun òun lè ń convict ẹ̀ fún ẹ tún sọ pé tìpínlẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ nítorí adé ifá ìwàlẹ̀sìn kò gbẹ́nu dákẹ́ láti gbà tẹ́ ẹ ti mú Tani Ọlọ́run ẹnu ẹ̀ ń jó belebele ni bíi tèmi báyìí òun torí ẹ̀ lẹ ṣe ń convict Tani Ọlọ́run gbogbo ẹ̀ ní kó ní ó máa ṣe ẹ̀wọ̀n ẹ̀ papọ̀ nítorí wípé Tani Ọlọ́run ló ń jẹ́ adé ifá Tani Ọlọ́run ló ń jẹ́ òṣàtọ́lá Tani Ọlọ́run ló ń jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ Tani Ọlọ́run ló ń jẹ́ orúkọ gbogbo wa pátápátá tá à ń sọ̀rọ̀ lórí ayélujára nípa ìṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́sìn aláìlójútì sọ̀ǹdókò èèyàn torí gbogbo yín bọ́ síta ẹ̀ ń sọ wípé tó yẹ kẹ́ máa bá bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ wa ló máa ṣiṣẹ́ fún Tani Ọlọ́run mò ń béèrè lọ́wọ́ yín ni ẹ̀bẹ̀ tiwa táwa fẹ́ bẹ̀ yín òun ló máa ṣiṣẹ́ fún Tani Ọlọ́run mò ń béèrè lọ́wọ́ yín ni ẹ fẹ́ fi ojú wa gbolẹ̀ kan sọ wípé wọ́n padà bẹ̀bẹ̀ láàsì pé wọ́n padà bẹ̀bẹ̀ láàsì ni ẹ fẹ́ ká dójú ti ara wa ká tún dójú ti ìrandíran wa
You might as well not even threaten Tani Olohun láti gba Islam nìkan. Because a mọ̀ wípé the real goal yín òun ni wípé kí Tani Olohun gba Islam kó wá bọ́ síta kó wá dojú ti gbogbo wa pé Tani Olohun tẹ́ ṣe fi ṣe Ọlọ́run yín tẹ́ fi ṣe olórí yín òun nìyàn ti gba Islam. Ìgbà tí ìyá Ọlọ́ṣun bọ́ síta tó lóun declare as an Islamic person ẹ̀ríwá ká shake. Gbogbo ayé ló mọ conspiracy yín. Gbogbo wa la mọ̀ wípé aláìlójú tí onídọ̀tí èèyàn nìyí. Torí ẹ̀ lè shake. Ṣó ti yé yín? Tẹ́ bá gbé conspiracy yẹn dọ́dọ̀ Tani Olohun. Guess what? Tó bá work fún yín, kò lè mú àwa yìí shake. Kò sì lè mú gbogbo àwọn tó fẹ́ràn òdodo. Àwọn alábòsí èèyàn bíi tiyín ló lè jọ máa rejoice papọ̀. Ní ò ní mọ̀ òótọ́ ní ò ní lè sọ òótọ́ ọ̀rọ̀ níbẹ̀ yẹn pé ibi tẹ́ bá ṣe dé náà ni. Ibi tẹ́ bá ṣe dé òun náà ni. Kí lẹ fẹ́ fi threaten Tani Olohun? Ẹ ti lù ú. Ẹ ti febi pa, ẹ ti fìyà jẹ, ẹ ti sìn dé bèbè ikú. What more can you do? Ẹ ti show the highest tẹ́ lè ṣe. Wípé the highest tẹ́ lè ṣe ni pé kẹ́ pa. Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní ọjọ́ tí èèyàn bá ti ń fi ẹgba wọn ọmọdé, ẹ̀rù máa bá ọmọdé yẹn, ṣùgbọ́n ọjọ́ tí èèyàn bá ti mú ẹgba yẹn sókè tó ti fi na ọmọ yẹn, ó ti tán nìyẹn. Ọmọ yẹn ti mọ̀ wípé lẹ́yìn kó na òun, òkú lè pa òun. Tó bá sì pa òun á lọ sinmi. Ẹ sì lè pa á. Torí kò sí nǹkan tó gbé nígbà yín. Ṣùgbọ́n mo rí wípé nítorí wípé kò gbà tí yín lẹ́nu láti jẹ́ Islamic person padà. Láti pé kẹ́ kájò lè padà sínú Islam. Ìyẹn ń ká yín lára lọ́tọ̀. Ó ń bà yín nínú jẹ́. Ó ń jẹ́ kí ilé ayé yín dorí kodò. Ẹ ń rí wípé Islam ti sink. Ẹ wá ń rò wípé ọ̀dọ̀ tiwa nìkan ló ti ń sink. Ní ilẹ̀ Nàìjíríà bílẹ̀ káàárọ̀ oòjíire. Tí ẹ bá wo news, ẹ rí wípé ó ń sink ní gbogbo àgbáńlá ayé. Ṣé mọ̀ pé mo sọ kinní kan fún yín? Mo ní ẹrú ò kì í padà mọ̀ wípé ó ti ń tán lọ fólówó òun. By the time tí ẹ bá mọ nǹkan tó ń ṣe yín gangan, by that time, ọmọ yẹn máa ti rìn hòhò wọjà. By the time we are through with you, ẹ mọ̀ wípé kí jìpá kì í ṣàwọ̀. Ṣé mọ̀ pé nísìnyí ẹ ń ké Allahu Akbar torí pé ẹ mú Tani Olohun. Torí wípé you are doing all your possible best to bring us down to our knees. Pé ká lè wá kúnlẹ̀ ká máa bẹ̀yín, ká máa rá bàbá ká máa bẹ̀yín. Àbí? Ẹ wá ń sọ Allahu Akbar torí pé ẹ mú Tani Olohun. Ìgbà tẹ́ bá máa ké wáyò Allah. Ìgbà tẹ́ máa ké wáyò Allah, ó ti kù sí dẹ̀dẹ̀. A ti bọ́ sórí fún yín. Tó bá ń bẹ̀ yín ẹ má gbọ́, kò ní dá fẹ́ni tó bá ń bẹ̀ yín. Àtẹni tó ń bẹ̀ yín kò ní ra gbà fún yín. Ẹ níjọ jẹ nǹkan tó dá sùn. A wá ṣe rally, ẹnìkan wá bọ́ síta nínú yín, wá ń sọ̀rọ̀ wípé wọ́n ṣe rally. It's just a waste of this, it's a waste of that, it's a this, is a that, is a kẹ́nẹ́kan tó yẹ kẹ́ bẹ̀bẹ̀. Tó yẹ kẹ́ bẹ̀bẹ̀. Tó yẹ kẹ́ bẹ̀bẹ̀. Ṣé wọ́n sọ fún yín pé ẹ̀yin la ṣe rally fún ni? Rally tá ṣe, kí ló sọ pé ó fi kàn yín bẹ́ẹ̀? Àwọn bàbá wa àti àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe là ń bá sọ̀rọ̀. We sent a message to them. And guess what? Message yẹn wà received, well received. Ẹ̀yin ò mọ nǹkan tí pẹ̀lú bó ṣe jẹ́ wípé láti ìgbà tá ti ń plan rally pátápátá ní àwọn stooge yín lẹ́ rán wọn, àwọn ọlọ́pàá, àwọn sójà gbogbo wọn. Tí wọ́n ṣe ń pè ní wọ́n ń pè lọ́tùn ni wọ́n ń pè lósì pé wọn ò gbọ́dọ̀ ṣe rally o, wọn ò gbọ́dọ̀ ṣe rally o, wọn ò gbọ́dọ̀ péjọpọ̀ o, wọn ò gbọ́dọ̀ ṣe kankan. Lẹ́ try láti kó everybody láyà jẹ. Ṣé mọ̀ wípé
Gbogbo gold sọ fún yín pé ẹ̀yin lẹ ní sójà, ẹ̀yin lẹ lọ́lọ́pàá, ẹ̀yin lẹ láṣẹ, ẹ̀yin lẹ ní kinní kan, ẹ̀yin lẹ ó wá bọ́ sórí kinní ẹ̀ ó ń ṣe bí ìgbà tó yẹn pé òun ni peacemaker. Gbogbo gold. Gbogbo gold. Mo rẹ́rìn òyìnbó, má jẹ́ ń sọ̀rọ̀ torí wọ́n lágbàlagbà ò kì í sọ̀rọ̀ tán, àgbàlagbà máa ń sọ̀rọ̀ ṣẹ́kù ni. Ṣé rí gbogbo yín tó wá gbé sáré o, gbogbo ohun tẹ́ ẹ plan pátápátá lórí ọ̀rọ̀ yìí, ibi tẹ́ ẹ fojú sí kẹ́ ẹ tó mọ̀ wípé ọ̀nà ò sí ń bẹ̀, ẹ ti rìn ọ̀nà yẹn débi ìparun. Ibi tẹ́ ẹ fojú sí yẹn kẹ́ ẹ tó mọ̀ pọ́nà ò sí ń bẹ̀, ẹ ti parun, ẹ ti finish. You think I'm threatening you? It is not a threat. You know it, that it is a guarantee. Ẹ̀yin gan ẹ̀rù ń bà yín. That is why tẹ́ ẹ ṣe lè play card yín délẹ̀délẹ̀. You're looking for a very, very smooth way out. And you're not just looking for it. You are desperate for it. That is why tẹ́ ṣe ń sọ pé kàn bẹ̀bẹ̀. You are pushing it. You're pushing it. You started it. Kò yẹ kó sú yín rárá. Báwo ló ṣe máa sú yín? Kò yẹ kó sú yín. Nǹkan tá àti ìbẹ̀rẹ̀ rárá. Ó ti wá ń sú yín. Kí ló dé? Ó ṣe bẹ̀rẹ̀ ni. Fíìmù yìí àti ẹ̀ tí wo season 1 the half. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe emotional blackmail tó bá jọmọ yín kọ́, tó bá jọkọ yín kọ́, tó bá let Tani Olorun beg himself. Ṣé bóun ló wà lọ́wọ́ yín yẹn? Ìgbà tó bá wù yín lẹ lè lọ rí. Ìgbà tó bá wù yín lẹ lè ní kàn ná lánàá dojú bolẹ̀. Ìgbà tó bá wù yín lẹ lè gun ní kẹ́ṣẹ́. Anything tó bá wù yín lẹ lè ṣe fún. Ṣé bó kékúrá ń bẹ̀ yẹn ló wà? Kí ló dé tẹ́ fi wá ń sunkún kiri lórí social media? Ẹ ti wá stage protest. Ẹ̀yin lè ṣe protest sí yín ní rọ̀wọ́rọ̀sẹ̀. Ẹ rí bẹ́ẹ̀ ṣe pọ̀ bí ọmọ Yasin. Pé justice for Muslims in Yoruba land àbí nǹkan. Àsunkún rojọ́ ilé ló ń tú. Ẹ̀yin lẹ wà on top of the game. Kí ló dé tẹ́ ṣe ń sunkún? Àbòsí ló ń pè yẹn náà. Alábòsí a máa lówó, alábòsí a máa bímọ, alábòsí a máa ṣe ohun tẹ́gbẹ́ ń ṣe, àtúbọ̀tán alábòsí ò lè dáa. Ẹ̀yin lẹ arrest ilé, ẹ̀yin lágbára wà lọ́wọ́ ẹ̀. Kí ló dé tẹ́ ń sunkún kiri? Ẹ rí pé ẹ ti fàbòsí kún. Read my lips. No matter the more tẹ́ ṣe ń rò wípé ẹ wà successful, the more tẹ́ fi ń rotten, the more táyé yín bàjẹ́, the more tó fi ń pín fún yín. Ṣé wá rí tó bá ti wá ń tán fún yàn? Right èèyàn ni kéèyàn jàporó. Right èèyàn ni kéèyàn jàporó. Téèyàn bá wá ń jàporó lọ́wọ́, kò mean wípé kò tí ì tán fún yàn yẹn. Ó ń jàporó náà ni. Ó ti padà tán fún. Ó kàn máa jàporó náà ni títí tó máa fi dé wẹ́lò. Ẹ continue. Gbogbo ẹ̀yin alábòsí, gbogbo yín láàrin yín o. Kẹ́ ẹ fàbòsí kún, kẹ́ ẹ fọ̀tẹ̀ kún, kẹ́ ẹ fi tẹ̀m̀bẹ̀lẹ̀kun kún. Gbogbo yín pátápátá láàrin. Gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá là ń wò. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe là ń kọ sílẹ̀. Ìgbà tí ẹ̀san ẹ̀ bá máa dé, àwa ò kì í dàbí àwọn mùsùlùmí, àwọn wèrè ẹlẹ́sìn ìmọ̀le tó ń sọ wípé Allah ti fara ẹ̀ hàn. Allah kankan ò wá ní sọ̀kalẹ̀ wá ṣe anything fún anybody. And as it is, Mecca ni Allah ń gbé.
bọ́lọ́run olódùmarè ṣe wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè àwa ò ní dúró de ọlọ́run olódùmarè àwa la máa dájọ́ yẹn ní orí sọ jù báyìí lọ ìṣẹ̀ṣe làgbà ó dìgbà.